نعم. الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وقدوتنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحابته ومن اهتدى بهديه إلى يوم الدين أما بعد. adúpẹ́ fún Ọlọ́run ọba àgbà ọba àkọ́kọ́ ọba àgbẹ̀yìn ọba títí lọ láíláí ọba tó fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ránṣẹ́ sí gbogbo àgbáńlá ayé pẹ̀lú alukur'ani kó máa jẹ́ ìmọ́lẹ̀ kó máa jẹ́ ìtọ́nisọ́nà fún gbogbo àgbáńlá ayé. Ọlọ́run kó bá wa kí ànábì kó kí àwọn ará ilé rẹ̀ kó kí àwọn àlèhùnmá rẹ̀ kó kí àwọn sàábẹ̀ kó kí àwọn àlèhùnmá rẹ̀ kó kí gbogbo ẹni tí ó máa tẹ̀lé súnà ànábì wa Muhammad tálíkì ọmọ òfìdí. Ẹ̀yin tí ẹ wò wá ní ojú amúmọ̀wòrán Sunna TV ní ti ilé tòkó gbogbo yín la kí akínlókò ọlá akínlókò Islam assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ìkí Ọlọ́run wọlé Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. Ètò yín ètò wa ètò tafsir al-Qur'an tí a máa mú wá fún yín òun náà ni a ti tún mú dé lónìí. Sura tí a ń bá lọ náà ni Suratul Baqarah gẹ́gẹ́ ti ṣe mọ̀. Àyà wa lónìí náà ni àyà ọgọ́rùn-ún méjì àti ọgbọ̀n àti mọ́kànlélọ́gbọ̀n àti méjìléníọgbọ̀n. Nípàdé wa tó wá lọ àti mẹ́nubà mọ́kàndínlọ́gbọ̀n tí a ti fi ṣe àlàyé fún wa wípé kíkọ ìyàwó nínú Islam ẹ̀ẹ̀mejì náà ní Islam gbà ní láyè láti lè kọ ìyàwó ká tún dá ìyàwó padà ẹ̀ẹ̀mejì. Ó kọ̀tà kọ́kọ́ Islam gbà ọ́ láyè láti dá padà, ó kọ̀tà kejì Islam gbà ọ́ láyè láti dá padà. Lẹ́yìn ẹ̀kejì ni o tó o bá tún lè dán wò tó o bá wá tún kọ̀ lẹ́ẹ̀kan sí bó o ṣe fẹ́ ṣe òun náà Al-Qur'ani ń ṣàlàyé fún wa lọ́dọ̀ fi sọ wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim fa in tallaqaha fala tahillu lahu min ba'd فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. Allah máa ń ṣe lálàyé fún anú àyà yìí wípé fa in tallaqaha tó bá tún lè wáyé fún ọkọ ìyàwó tí ń kọ ìyàwó rẹ̀ nì tó ti kọ̀ lákọ̀ọ́kọ́ tó gbà á padà tó kọ̀ lẹ́ẹ̀kejì tó gbà á padà tó bá lè tún wáyé tó bá tún tukọ̀ lẹ́ẹ̀kẹta sí o kó mọ gbálàyé fala tahillu lahu min ba'du lẹ́yìn kíkọ̀ ni tó wáyé min ba'du lẹ́yìn kíkọ̀ ni tó wáyé tó kọ̀ lẹ́ẹ̀kẹta gbà báyìí fala tahillu lahu ìyàwó ni ò lẹ́tọ̀ọ́ sí má ìyàwó ní di haramu fún ó ti di kíni ó ti di haramu fọ́kọ ni ibi tó ti ń kọ́ lẹ́ẹ̀kan náà wà tí gbólóhùn pé mo kọ́ ọ́ ti ń jáde lẹ́nu rẹ̀ báyìí tọ́ ẹ̀tọ́ ìyàwó ni wípé kó sì máa palẹ̀ rẹ̀ mọ́ kó sì máa kó níbẹ̀ kò gbọ́dọ̀ tún bẹ ní kíá rẹ̀ mọ́ jíjẹ mímu rẹ̀ sí lọ́rùn rẹ̀ mọ́ nǹkan rẹ̀ kan ò sí pẹ̀lú rẹ̀ mọ́ ìyàwó ni yóò kó níbẹ̀ yóò wá lọ ṣe hélà rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àbí ìṣèmọ́tótó hélà rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yóò lọ ṣe tó bá wá parí ẹ̀ kí ló kàn
tankiha zawjan ghayrahu ẹni tó kàn bẹ̀ ni wípé kó lọ lọ́kọ míì tààrà tí ìsìlámù gbà láàyè nù òfin ìsìlámù nù ìyàwó ni ìsìlámù ní tó kàn fún kó gbàgbé ọkọ ilé òun kò sí nǹkan kan títún mẹ́láàrin òun pẹ̀lú ẹ̀ mọ́ kankan ò lè dá wọ́n pọ̀ mọ́ ẹni tó kàn fún ni wípé kó fi hàn ọkọ ni wípé àwọn èèyàn ń bẹ tóun tún lè fẹ́ àwọn èèyàn ń bẹ tí wọ́n lè fẹ́ òun àwọn èèyàn ń bẹ gẹ́gẹ́ bí ṣe máa ń wú obìnrin ṣé o rò pé òun nìkan mo wà fún ni àsìkò ẹ tó fún ọ ó wà fẹ́ lòmíì bó ṣe lè ṣe òun lọ́wọ́n bá gbé gbófin rẹ̀ kalẹ̀ yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi wá yé wa wípé a kìí sọ yìgì àdọ́gbọ́ndá nígbà tó bá dìbí wípé ọkọ ìyàwó rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta ni ọkọ tuntun tó fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ sọ yìgì ní pípé bó o nìgì náà ó ṣe pé ni wípé nígbà ó bá sọ yìgì tán ó láti láṣepọ̀ tó péye pẹ̀lú ìyàwó ni ó láti ní kíni ó láti láṣepọ̀ tó péye pẹ̀lú ìyàwó ọkọ àkọ́kọ́ ni tó fẹ́ yẹn ó gbọ́dọ̀ láṣepọ̀ pẹ̀lú ẹ̀ ná kó tó di ká sọ pé yìgì náà pé wọ́n sọ yìgì bó ti ṣe fẹ́ yóò sì láṣepọ̀ pẹ̀lú ẹ̀ ní èyí tí ó kọ́dà lọ́dọ̀ àwọn ọmọ Málìkì kó bá ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ láwọn àsìkò tí ò tọ́ gẹ́gẹ́ bí ń bẹnu haila ní sọ lọ ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ àṣepọ̀ ni kò tí ì dúró àbọ̀ lọ ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ nínú àwẹ̀ léyìí tí ò tọ́ kò tí ì dúró ó gbọ́dọ̀ ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ lásìkò tí ìsìlámù gbaniláyè tí ó fi péye lọ́la wípé ìmúratù Rifaa al-Qurazi gẹ́gẹ́ bó ṣe wà nù hadisi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Rifaa tó wá láti inú ẹbí Qurazi ó lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó kọ rẹ̀ kọ́ ní kíkọ́ kẹta lẹ́yìn ìgbà tó ti kọ́ ó wá fẹ́ arákùnrin kan tá ń pè ní Abdurrahman bin Zubair al-Qurazi òun ni ìyàwó ní fẹ́ gbọ́ wá fẹ́ tán ìtẹ́lọ́rùn tí ń rí lọ́dọ̀ Rifaa tẹ́lẹ̀ kò rí lọ́dọ̀ Abdurrahman ọmọ Zubair ìtẹ́lọ́rùn tí ń rí lọ́dọ̀ Rifaa kò rí lọ́dọ̀ Abdurrahman ọmọ Zubair wà lọ bá nàbí wọn lẹ́yìn nàbí ànábì ẹni tó ṣẹlẹ̀ ní pé nígbà mo ń bẹ lọ́dọ̀ Rifaa mo ń ráwọn ìgbádùn kan mo ń ráwọn ìṣẹ̀mí kan bí tí mo rí mi rí wẹ̀ mọ́ irinṣẹ́ Rifaa ó kájú kìíní yẹn àmọ́ bí tí mo wà nísìnyí bí etí aṣọ ni irinṣẹ́ tí wọ́n wà mísírì lọ́hádàbà ló wí bí irinṣẹ́ bí etí aṣọ ni irinṣẹ́ rẹ̀ wà kò kájú ń tà ń ṣe bó ní wà ti ṣe ànábì ní ó ti ń palẹ̀ máa ti padà sọ́dọ̀ Rifaa ni ó fẹ́ padà ní ó lè padà hatta tadhuqi usaylatahu wa yadhuqa usaylataki ó dìgbà tí Abdurrahman ọmọ Zubair tó bá tọ́ oyin rẹ̀ wò tí rẹ̀ náà sì tọ́ oyin Abdurrahman wò ìgbà ni tẹ́ ẹ bá ti jọ láṣepọ̀ tó rádùn rẹ̀ tóun náà rádùn tiẹ̀ náà ìgbà ni ló tó lè sọ pé o fẹ́ kó mẹ́ àbó o fẹ́ kó mẹ́ ìyẹn la fi ń ṣe láàyè wípé wọ́n gbọ́dọ̀ so igi ní igi tó péye ìdí inú tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣẹ́bi lé àwọn kan tí wọ́n ti ń ṣe láti ìgbà náà tó sì tún fẹ́ gbalẹ̀ láwọn àsìkò gbà ìtàǹbẹ́ abalọ náà yìí ni wípé ń gbọ́ bá kọyàwó rẹ̀ lẹ́kẹta tójú ẹ̀ wá dá nísìnyí tó wá mọ̀ wípé òun ti da nǹkan kú fúnra tó ń ti bá nǹkan jẹ́ bó ló fẹ́ ṣe àwọn ọmọ gbà bó ló fẹ́ ṣe nǹkan báyìí gbà wọ́n fẹ́ ṣe nǹkan báyìí gbà àwọn àkọ́ àmọ́ bí ó ṣe ṣe mọ́ àwọn àlọ́ dé ọmọ kékeré sí pẹ̀lú sáà lọ so igi pẹ̀lú ẹ̀ bá ti wá so igi tán ó wọlé tán ọmọ tí ò lè ṣe nǹkan kan ní ọ̀dà dédé bẹ̀rẹ̀ ní tán ọ̀dà ọ̀dà akọ̀ lóhun tó nǹkan tó ń gbà Ànábì ní ibi ọlọ́run kan wọn báyìí àti rẹ tó lọ ṣe ọkọ ọ̀sán gangan àti rẹ tó ní kó ṣe bẹ́ẹ̀ fún un kó sọ́dẹ̀ tọ́ fún un ibi ọlọ́run kan wọn bá gbogbo yín ẹ̀ lè ṣoríire láyé ẹ̀sìn ṣoríire lálùkìyámà. ìgbà tí ẹnìkan lọ bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa pé
ọkọ ó fẹ́ ó sì ti kọ ẹ̀rí ní rárá yíwú fẹ́ yẹ bẹ́ẹ̀ kọ́ là ń sọ àwa igi ẹ̀rú nìkáhù rish àfẹ́ igi ẹ̀rú igi jàmbá àfẹ́ nìkáhù dẹ́lísà àfẹ́ nùrídù nìkáhù rọ́rọ́bà ẹni tí ó ní ìran kan tí ó lójú kòkòrò sára ìyàwó ni tó tí ò sì kò tí ì níyàwó àbí tí tó ń wáyàwó káàkiri tó ń fẹ́ òun ló ń láti fẹ́ kì í ṣe àwọn àdọ́gbọ́ndá gbogbo ibi ọlọ́run bá kó mo bá gbogbo ẹni bá fàdọ́gbọ́ndá sí ọ̀rọ̀ ni ń já sí wípé igi tó péye tí gbogbo òfin ẹ̀ tó dúró dáadáa òun la gbà ní láyè láti ṣe nínú ọ̀rọ̀ yìí yàtọ̀ sí èyí òun kò lọ gẹ́gẹ́ bí Islam gẹ́gẹ́ bí ànábì ọmọ sọ̀rọ̀ ló ṣe ṣe lálàyé fún wa. ǹjẹ́ igi yìí gbọ́dọ̀ pé gbogbo òfin rẹ̀ gbọ́dọ̀ pèsè ìbáṣepọ̀ sì gbọ́dọ̀ wáyé tí wọ́n gbọ́dọ̀ ṣe lọ́kọláya láàrin ara wọn tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tán tọkọ fẹ́yàwó ní pẹ̀lú rọrùn tó ti wá lásìkò pẹ̀lú wá rí wípé apá tòun ò lè ká èyí tóun fẹ́ yìí ti tóbi jù ń lọ ó ti ṣe gàgàgà jù ń lọ àbí wá rí wípé bí ṣe ń ṣe pẹ̀lú òun kò lọ tó bá wá ló bá níran kan àti wá kọ́ọ́lẹ̀ ló wá kọ́ọ́lẹ̀ lẹ́yìn èyí ń tọ́ ìgbani látó lè gbà yín láyè láti padà bá wa àmọ́lá ìjà sí pé ó fi tìfẹ́tìfẹ́ fẹ́ ni wọ́n sì lo táìmù wọn ló wá kọ́ àmọ́ ẹ̀lẹ́tọ̀ ẹ wá wo bọ́lọ̀ wọn bá ṣe ń tó nǹkan ẹ̀ òfin kan ò lè dàbí òfin ọlọ́run ẹ pé bó ló ṣe rí ìní tí jalousie ọmọ ènìyàn owú jíjẹ lára ọmọkùnrin òun lọ́wọ́ bá fẹ́ jí níbẹ̀ ni nítorí pé ta ni ó máa wò lójúmọ́ tí ó wà lójú fọ báyìí ni ó máa wò gangan báyìí tí wọ́n máa mú ìyàwó rẹ̀ lọ tọmọ tí ò tó kan yóò sì máa fẹ́ ìyàwó sílé tí ò sì sí ní tó lè ṣe pàtàkì ìgbà míì tí ìyàwó ni ti láwọn ọmọ àgbàlagbà tí ẹni tí ò tó kan nú wọn yóò máa wá fẹ́ ìyá wọn sílé tí kò sì sí tí a lè ṣe kò sì sí tí bàbá náà lè ṣe yóò máa fẹ́ ọmọ sì máa fẹ́ lọ báyìí náà ni ọlọ́wọ́n bá ń fẹ́ kàtà yìí níbẹ̀ tí ẹ̀dá bá ti wá mọ̀ wípé bóun bá túyàwó tòun kọ̀ nísìn yóò di tẹlòmíì lójú ayé tóun tí kìí ṣe pé òun ti kú tí nǹkan kan ó sì ṣeun ìyàwó mi ó sì di tẹlòmíì lójú mi jẹ́ mọ̀ pé ara ò lè gbà owó ọmọkùnrin kò ní lè gbà láyé bẹ́ẹ̀ ọmọ mi tó bá mọ̀ pé bẹ́ẹ̀ ní orí lára yín ǹjẹ́ ẹ̀dìyàwó yín mú ẹ̀mọ́kọ̀ lẹ́tọ̀ àti kọ́ mọ́ o tẹ́ ẹ bá fi kọ́ ó di tẹlòmíì nù irúfẹ́ òfin bẹ́ẹ̀ ẹ̀rí wípé ó ń láti kọ́ ni lára kò láti lè léyàwó lẹ́ẹ̀kẹta bó bá ti ń lé àkọ́kọ́ kò mọ̀ rántí wípé tó bá di kẹta lọ́hùn ó bọ́ lọ́wọ́ ọ̀run tí ò sí ní tó fẹ́ ṣe sí o kò sí ní tó fẹ́ ṣe síwájú ọlọ́run ọba o ìdí inú ọlọ́run bá wá ń sọ wípé tí wọ́n bá so yìgì tó péye tí wọ́n ṣe lọ́kọláya láàrin ara wọn tó lọ tó bá wá wáyé wípé lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run bá ní fa intọ́lákọ̀ọ́hà tó bá wá wáyé wípé ọkọ tuntun yìí ló wá désìdé wá dánu pé wá mú ẹnu pé tọ́ bí tó dé ìyàwó yìí apá mi ò ká mọ́ tọ́lákọ̀ọ́hà tó bá wá kọ̀ wá gbọ́ dáadáa wọ́n á sọ pé mo ti gbọ́ pé ó ti kọ́ ló wàá sáré lọ hàn ló wàá máa lọ lẹ́nu ilé wípé ṣé bó ti kọ́ ìyàwó mi fílẹ̀ kọ́ fi ìyàwó mi lẹ́kọ́ mọ́ padà wá níbi bẹ́ẹ̀ kọ́ o gbọ́ dáadáa èyí pé ó ti gbọ́ pé kọ́ ló wàá máa ní nǹkan mi kó mọ́ padà wálé fún ara kò ṣe bẹ́ẹ̀ yóò ṣe hélà mẹ́ta àbí ìmọ́tótó hélà mẹ́tẹ̀ẹ̀ta yóò ṣe iná tó péye tó bá wá wọ ọkọ kejì ni wípé kó fẹ́ kí hélà ni kásìkò ìsinmi ni ó tó tán tó bá wù láti fẹ́ nítorí pé ẹ̀tọ́ tiẹ̀ náà méjì náà ni ẹ̀kẹta lòun náà ló tó free fún wọn tó bá dá sí wípé kó tó parí ìmọ́tótó rẹ̀ ọkọ tún ta sí padà
wàá tó lọ sinmi ni o wàá padà sílé wàá lọ sinmi ó padà lọ sinmi ni pẹ̀tí kọ yóò tún kẹfẹ́ nírọ̀rùn àfi tó bá jẹ́ pé ó wá filẹ̀ ló parí láàrẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àbí ló ṣe ìmọ́tótó rẹ̀ kẹta ló parí ìdà àsìkò tá a ní kó lò kó fi sinmi tó bá parí ẹ̀ lẹ́ẹ̀kan náà kó tó di wípé ọkọ̀ kejì ìrònú sí pé ìdápadà bí ìdápadà o lè lọ hàn kẹ́ ẹ lójú ẹsẹ̀ kó dá padà wá sílé lẹ́yìn ìgbà tó bá sì so igi kó tètè lọ́tọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí kó sì gbé sàdáàkì lọ kó wọ́n sọ pé o ti ń fẹ́ kó wọn tó máa dé kó tó máa ṣe bíàbíà wípé mo ní kí n wá túnyàwó mi wá ní ẹni tó ní nǹkan ti gbé bí ìsìlámù ṣe tó kalẹ̀ nù. lọ́wọ́ bá ní fẹ̀yìntàn lọ́kọ̀ ha tó bá di bí wípé ọkọ kejì ni ó kọ́ ìyàwó rẹ̀ ni ọlọ́wọ́n bá ní fala junaha alayhima kò ṣẹ̀ṣẹ̀ fáwọn méjèèjì o àgbà wọn láyè láti tún àwọn fẹ́ o àgbà wọn láyè láti tún àwọn fẹ́ mẹ́rin àmọ́ pẹ̀lú májẹ̀mú kí ni májẹ̀mú ni wípé in dhanna an yuqima hududallah in dhanna an yuqima hududallah táwọn méjèèjì tí wọ́n bá pinnu tí wọ́n bá lérò wọ́n pinnu wọ́n sì rárí dájú lọ́dọ̀ àwọn ara wọn níbi àjọsọ wọn wípé gbogbo ń tàǹjà sí àjáwọ́ mẹ́ n tó ń fa àmú kọ̀ọ̀kọ̀ ó ti tán àti juwọ́lẹ̀ àtún ní jàmọ́ táwọn méjèèjì bá pinnu lérí ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì rí wípé àwọn lè jọ gbé nísìnyí tí ò sáwòye mọ́ tọ́ ìgbà náà la tó gbà wọ́n láyé pé kí wọ́n tún àwọn fẹ́ o àmọ́ tó bá wáyé wípé pẹ̀lú wípé ọkọ ti kọ́ sí lórí ìdá rẹ̀ tán àwọn èyí tó kù ń ṣe gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n rárá ìfifọ́sí ìfi dá wọn padà fi kó wọn jọ padà mọ́ rárá o ọkọ tó wá dé tó lóun fẹ́ dá tó wá ń túta ìyàwó tọrọ tó lóun mú sàdáàkì dání táwa ń bi léèrè wípé ṣé ń tẹ́ torí ẹja ẹ ti jáwọ́ bẹ́ẹ̀ ẹ tún rojọ́ mọ́ àwọn yẹn ò tí ì tán lẹ̀ ẹ sọ fún pé kó padà sẹ́yìn pẹ̀lú sàdáàkì rẹ̀ kó padà pẹ̀lú tọrọ rẹ̀ kó máa lọ gbé ìṣẹ̀mí rẹ̀ tí kó fi obìnrin lẹ̀ kẹlòmí ò fẹ́ ẹ̀ tí ìgbàlà yìí iná náà yóò kí máa hududallah kí wọ́n rárí dájú àmọ́ ọlọ́run ò lo álímà ní wípé kí wọ́n rárí dájú ọlọ́run ò lo ní álímà bó fẹ́ bó sì jẹ́ sí pé ìyẹn ọlọ́run fẹ́ lò lọ́la wípé tó bá lo álímà ó ti ń takò fi mí nínú ìsìlámù náà wọ́n lè mọ̀ kọ̀ọ̀kan wọn ò lè mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la wọn lè mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́túnla ìdí náà òun fi lo álímà àmọ́ ìta àmọ̀ ní wípé zọ́nù èyí tó pọ̀ jù nínú ìlú Al-Qur'an ìtumọ̀ àrídájú ni mo ń sábà wá sí òun náà ni ọlọ́run bá fi lò bẹ́ẹ̀ ní ọlọ́run bá wá ní wa tilka hududullah èyí tá a wí yìí o òun náà ló fi ọlọ́run òun náà làlá ọlọ́run kẹ́nìkan má kọjá àlá ni o kẹ́nìkan sì má fòfin yìí lẹ̀ láì má mú lò ó ọlọ́run bá ní àlàyé rẹ̀ ni mo ń ṣe fáwọn tani fáwọn tí wọ́n ní mímọ́ tí mà wọ́n sì ń yọ̀tún ọ̀tún ya'lamuna ìmọ̀ wọ́n ń yọ̀tún ọ̀tún torí pé fíìlì ọlọ́run bá lò fíìlù mùdárìn ni ìmọ̀ wọ́n ń yọ̀tún ọ̀tún ní gbogbo ìgbà wọ́n ń tún tíráàkà lọ́sàn-án wọ́n ń tún tíráàkà lóru wọ́n ń kọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n ń ka hadith Ànábì wa Muhammad sọlọ ni wọ́n fi ń màlàyé tó wá lérí ẹ̀. ǹjẹ́ èyí onímọ̀ tẹ́ ń túmọ̀ yín tó tẹ́ ń túmọ̀ yín ká tẹ́ ń ṣàtúnṣe ìmọ̀ yín ní gbogbo ìgbà ẹ̀yin là ń bá wí o. kì í ṣàwọn kan tí wọ́n ti kéwú lánàá tí wọ́n mọ kéwú lókun ọ̀tọ́ kéwú lónìí wọn wá ń kó kátàkátà wí níbi ọ̀rọ̀ ọlọ́run báwọn kọ́ ò li qawmin ya'lamuna wọ́n ní mímọ̀ ìmọ̀ wọn sì ń wà ń tuntun gbogbo ìgbà àwọn là ń bá wí. ǹjẹ́ ìyẹn ni àyàwó àkọ́kọ́ ọgọ́rùn-ún méjì àti ọgbọ̀n àlàyé ìbéyìí ń ṣe jẹ́ òun la ṣe fúnra wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ni. àyà tó wá tẹ̀lé ọlọ́run bá ń sọ wípé wa idha tallaqtumun nisaa فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه
ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. ọlọ́wọ́n ọba ìwà ń ṣàlàyé fún wa nínú àyà eléyìí lẹ́yìn tọ́lọ́wọ́n ọba ti fún wa létò ó ti ṣètò ó sì ti fún wa lálàyé nípa kíkọ ìyàwó. Àkọlé àkọ́kọ́ a lè dá padà, àkọlé kejì a lè dá padà, àkọlé kẹta kò jẹ́ lẹ́tọ̀ wa mọ́, àlọ́gbọ́n àti tún lè súnmọ́ mọ́, kìí sí ìṣọgbọ́n kan, kìí sì ṣe pé a fẹ́ tún fẹ́ kò sọ́gbọ́n rẹ̀ ju wípé kó lọ fẹ́ lòmíì ná ńgbọ́ bá fẹ́ lòmíì tán tẹ́lẹ̀ yìí ní bá wá kọ̀ látó lè súnmọ́ bẹ̀ wípé a tún fẹ́ tún ìyàwó àgbà. àwọn ọmọ wa ń tẹ̀síwájú láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ìkọrẹ ni bó láti lè ṣe tí ó fi ní dáríwó, bó láti ṣe tí ó fi ní sàròyé, tí ó fi ní dàròyé, tí gbogbo rẹ̀ tí ó fi lọ nírọ̀rùn. Àlàyé ni Ọlọ́run bá fẹ́ ṣe fún wa nítorí wípé ń ta ohun tí ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa tí ò dáa, nítorí pé òun fẹ́ kọ̀yàwó, láriwó wa pọ̀ lọ́tún, láriwó wa pọ̀ lósì, lọ́la wípé kò ṣẹ̀tọ́, kò sì ṣe bó ti ṣe yá ṣe, lámọ̀ wá lura wa, lámọ̀ wá pariwo, lámọ̀ wá gbọ́ bó ṣe yẹ ó ṣe é, tó fi rí ọ̀nà Ọlọ́run ọba látara yìí, tí ó fi ní wá jẹ́ sí pé ó wá kọ̀yàwó dáràn, ó wá kọ̀yàwó yóò wá di sọnù fún ọ, yóò wá di wàhálà, bó ti ṣe yẹ á ṣe é, lọ́la wípé kì í ṣe tí ìdùnnú mẹ́mẹ́ kò má yọ̀ dání, kò múra dání. Ìdínú tó fi yá sí wípé ìjọsìn eléyìí ó nídìí àlàyé lẹ́yìn ìgbà tá a tètò rẹ̀ kalẹ̀ tán. Ọlọ́run bá wá ní wá gbọ́ ìrẹ́ ọkọ tó fẹ́ kọ̀yàwó bó ló ti ṣe yẹ ó ṣe. Ọlọ́run ọba ní wa idha talaqtumun nisaa, ẹ̀yin akọ̀yàwó tó bá wá wáyé wípé ó sọ fún ìyàwó rẹ̀ wípé mo kọ̀ ọ́, ní kíkọ̀ tàkọ́kọ́ tó lè dá a padà àbí kíkọ̀ tèkejì tó tún lè dá a padà, kí ló yẹ ó ṣe. Ọlọ́run ọba ní fabalagna ajalahun. Balagna ni wípé ó ti dógóńgó àsìkò tá a ní ó lò, àsìkò ìṣèmọ́tótó mẹ́tẹ̀ẹ̀ta tá a ní ó lò. Gbàtọ́ Ọlọ́run ọba ní balagna ó ti dógóńgó rẹ̀, ń já sí wípé ó ti dẹ́nu àlàáni ní jẹ́ balagna. Àmọ́tùmọ̀ tí àyà yìí ń fún ni wípé qarabna li buluga, ó ti wá súnmọ́, ó súnmọ́ àkókò tá a fún. Òun láyé eléyìí ń lọ fún lérí gbólóhùn tó wá lẹ́yìn rẹ̀ fa amsikuhunna bima'ruf. Ẹ dìyàwó yín mú, ẹ fàyàwó yín mọ́ra gbọ̀nà tó dáa. Gbèrè ọwọ́ tá a mọ̀ tó dáa jù táyé ti mọ̀ pé a fi ń túyàwó ra ní fàáfà mọ́ra padà. Ọlọ́run bá ní dìímú amsik tètè dìímú, mọ́jẹ́ ó lọ, mọ́jẹ́ ọjọ́ náà ó tán, mọ́jẹ́ ó tán. Láti sọ nínú pàdé tó wà lórí pé ó lọ àsìkò mélòó kan láàrin àwọn ọjọ́ tá a gbé kalẹ̀, tètè di nǹkan rẹ̀ mú kọjọ́ ó tó pé. Tọ́jọ́ náà ń súnmọ́ tí ò tí ì pé kọ́dà bó kújọ́ kan, ò nídìí àti sórí yìí mọ́, ò nídìí àti lọ bẹ́bí kan mọ́, ò nídìí àti lọ́dọ̀ ẹnìkan, kọ́dà kó kújọ́ kan tètè mú nǹkan ẹ̀ níbi tó wà níbẹ̀ pẹ̀lú rẹ̀ nílé. Ọ̀yá tètè pé ìyá alágbájá tó ẹ̀yin náà sì ń kó ń bínú láti ìjọ yìí, ìwà àti ìjọ yìí ẹ tún kó ń bínú, ẹ má bínú mọ́, ọ̀dà gbogbo ìta sọ ni èyí òun ti tán, ìsín mo padà wá ẹ lọ sí oúnjẹ fún mi, lọ tún lè ṣe bá ń tún bẹ́ẹ̀dì ṣe. Amsiku òun nánu bí màrúfì, gbọ̀nà tó dà, gbọ̀nà tó rẹwà, gbọ̀nà táwọn àwọn ẹni rẹ̀ ń gbà fi dá nǹkan wọn padà sílé.
léyìí tí ò sáriwo léyìí tí ì ṣe wípé mo ti ń kájọ́ fún yọ̀nà ti fẹ́ pé lágbájá ọ̀dà máa tètè máa kó wá máa pariwo káàkiri kó máa sọ̀rọ̀ ẹ̀ káàkiri kó máa fèyí ṣe kí ṣe káàkiri kò fi Islam wọ ọgbà wá láyé bẹ́ẹ̀ lọ́ọ́ bá nǹkan rẹ nírọ̀rùn láì pariwo síta láì bẹ́ẹ̀ nìkan pariwo ẹ̀ máa bọ̀ wálé sátì máa bọ̀ wálé sátì kì í ṣe kó tẹ̀fẹ́ bọ̀ wálé ilé náà ló wà tẹ́lẹ̀ máa bọ̀ wá yàrá mi máa bọ̀ wá sọ́dọ̀ mi lọ́ọ́ bá ń gbóúnjẹ kaná lọ́ọ́ bá ń gbómi sí ìbàwẹ̀ tọ́ òfin dá nǹkan rẹ̀ padà nù. àmọ́ tó o bá dúró tọ́jọ́ bá pé o tí gbára yé mi dáadáa tó o bá dúró tó bá fi lò mọ́tótó rẹ̀ kẹta tán tọ́ tó o bá mọ̀ wípé o fẹ́ tún fẹ́ padà náà ni amsiku hunna bi ma'ruf àtúbọ̀ láyè nínú tọ̀lákùrọ̀jìn nínú tọ̀lákùrọ̀jìn tó o bá rí wípé o fẹ́ gbà padà ṣe sí pé o kọ́ lákọ́kọ́ o sì kọ́ lẹ́ẹ̀kejì ló sì wọ̀ ọ́ wípé kó o tún dá a padà ìsìlámù ní kíni amsiku hunna tó bá jẹ́ sípò ọjọ́ náà tánu tó bá di wípé àyà náà ń fún tùmọ̀ rẹ̀ wípé balagna ajala hunna wọ́n lo ọjọ́ rẹ̀ pé ǹjẹ́ gbólóhùn kejì ló bá lọ́nu ìyẹn sí pé amsiku hunna bi ma'rufi àkọ́kọ́ tọ́jọ́ ò bá tí ì pé tó o fẹ́ dá a padà lèyìn lọ fún sẹ́lì hunna bí òun ó sì tún lọ fún tọ́jọ́ bá tán náà tó o sì fẹ́ dá a padà tó wù ọ́ láti dá a padà tọ́jọ́ bá wá tán tí ó wù ọ́ láti dá a padà máa kí lọ́wọ́ bá wí sẹ́lì hunna bi ma'ruf kò wù ọ́ mọ́ ò fẹ́ láya mọ́ lágbolé rẹ tọ́ yọ̀ǹda rẹ̀ fi ilẹ̀ kó máa bá tiẹ̀ lọ àmọ́ gbọ̀nà tó dáa àfà wọ́n gbàlàyé dáadáa wọ́n gbàlàyé ọ̀rọ̀ yìí bí ma'ruf gbọ̀nà tó dáa kí la fẹ́ sọ gbà bẹ́ẹ̀ bàbá má wàá gbé èébú jáde ìyá yìí tẹ́ jẹ́nu oúnjẹ wá tó èyí tẹ́ jẹ́nu oúnjẹ wá tó ẹ wá lọ tọkàn sójú tọkàn símú lẹ́fẹ́ fi wá tàn wá àwa ò ṣe yìí mọ́ kó wá bẹ̀rẹ̀ sí ní bèébú kó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ táwọn ọmọ ọmọ wa bínú tẹ́bí ti bí ọmọ wa rí pé òun gbé yẹ̀yẹ́ tàwọn síta kó mọ wá ránṣẹ́ sílé ìwọ ni ìsìlámù gbọ́ láyè ìsìlámù ṣe kí ni ìsìlámù gbọ́ láyè kó wá wọlé kó kọ́rù ẹ̀ síta àfẹ́yìn mọ́ ẹ bá ń kọ́rù ẹ̀ síta bá ń kó vàlísì rẹ̀ ó kó gbígbá ó kó àwo síta ọyá máa lọ lẹ́yìn ẹ máa sarrihuhunna bi ma'ruf bó ti ṣe wálé rẹ pẹ̀lú ẹ̀yẹ pẹ̀lú ọ̀hún táyé tí ò sáriwo bẹ́ẹ̀ náà ló sì tó bá di pé o ò fẹ́ kó ti lo ọjọ́ ìdá rẹ̀ tán so sì sọ fáwọn tí ó bọ̀ gbà pẹ́rù rẹ̀ léyìí tí ò láwòye léyìí tí ò ní wàhálà nú léyìí tí ò ní jàgídíjàgan nú kí wọ́n sì bá pẹ́rù ni kí wọ́n sì kó lọ lé wọn nírọ̀rùn kó o fi sọ wípé kì í ṣe ìyàwó rẹ̀ mọ́ o ìyẹn ti kọ́ o yọ̀ǹda rẹ̀ fẹ́ lòmíì tó fẹ́ fẹ́ tọ́ káwọn tí míì náà táwọn rí wípé àwọn sì ní díẹ̀ o ó sì fáyìn lóbìnrin o kí wọn náà wá tọrọ lọ́dọ̀ àwọn òbí kí wọ́n fẹ́. ǹjẹ́ òfin inú tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ ó fẹ́ fẹ́ tètè fẹ́ kọjọ́ tó tán ọjọ́ tán ó tí ìfẹ́ kẹlòmí ó tún gbé ẹ̀tọ́ rẹ fẹ́ àmọ́ lọ́tọ̀ rẹ̀ padà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ lọ́tún sàdáàkí san lọ́tún yìgì tuntun san kó o sì tún nǹkan mú amsiku hunna kó tún nǹkan fàmọ́ra kẹmọ̀ ṣe lọ́kọ láyà lọ. àmọ́ orí wípé ọjọ́ ti tán mi ò sì fẹ́ mọ́ kí ló láti ṣe sarrihuhunna bi ma'ruf yọ̀ǹda rẹ̀ túlẹ̀ kó máa lọ gbọ̀nà tó dáa kó
kó má jẹ́ ti èébú kó má jẹ́ ti ìdààmú kó má jẹ́ ti sọnù pẹ̀lú rọrùn lẹ́ni tí fi ń tẹ̀lé òfin Ọlọ́run. Àwọn ẹni ire tẹ́lẹ̀ wọ́n ń ṣe jàgídíjàgan wọ́n ń bẹ́ẹ̀ bú wọ́n ń sọ̀sọ́kúsọ pẹ̀lú ọ̀nà tó dáa ni wọ́n á fi yọ̀ǹda ìyàwó nì. Ǹjẹ́ bọ́lọ́wọ́n bá ṣe wí fún wa nù á máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí a bá sinmi díẹ̀ kí Ọlọ́run bá kó fún alágbọ̀yé ẹ̀sìn rẹ̀ kó sì fún alágbọ̀yé tírà rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. tó a máa tẹ̀síwájú nínú tafsiri wa lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wọlé tẹ́ ń bá wa lẹ́nu rẹ̀. Àyà tí a ń tú lọ lọ́wọ́ báyìí òun náà ni àyà 211. Ọlọ́run bá ń sọ wípé wala tumsikuhunna diraran litatadu. Ẹ gbọ́ dáadáa ẹ̀yin ọkọ tó o bá ti mọ̀ wípé ìṣe ìyàwó kò lọ fún ọmọ, àjọgbépọ̀ yín kò dùn mọ́ ọmọ, ò ní kápá àti lò papọ̀ pẹ̀lú ẹ̀ mọ́. Má wàá sọ wípé ìsìlámù ti sọ fún wípé tọ̀lákù rọ̀jìn ni tọ̀lákù ìkọra ni tí mo lè dá padà tí mo lẹ́tọ̀ọ́ àti tún dá padà ní ẹ̀tọ́ mi ní kí n dá padà. Kó o wá ní gbogbo oúnjẹ mi tó jẹ yóò sì jí ẹ kó tó máa lọ. Mo mọ̀ wípé màá kọ̀ àmọ́ màá sì fi hàn ìníjẹ́ ó lọ bẹ́ẹ̀. Gbogbo ohun tó ṣe fún mi màá ní lára ẹ̀ kó tó di pé mo fi ilẹ̀. Ọlọ́run bá ní wala tumsikuhunna má wà lọ gbáyàwó ni mú kó wá dá padà wá sílé diraran lẹ́ni tó fẹ́ fi kó nira ba, lẹ́ni tó fẹ́ fi kó dààmú ba, lẹ́ni tó fẹ́ fi kó wàhálà ba litatadu. Kẹ́ ẹ bá lè fi wá kọjá àlà lérí ìbáṣepọ̀ tẹ́ fẹ́ ní pẹ̀lú wọn. Lúlù tẹ́ tí ìlú tẹ́lẹ̀ fẹ́ fi wá lu, ìnira tẹ́ tí ìkóba tẹ́lẹ̀ fẹ́ fi wá kó o ba nísìn. Ẹ fẹ́ wá múlé ayé su, ẹ fẹ́ wá mú pinnu wípé màá sì lọ by force àbí wípé kó fi lè wá di wípé kóun náà kó fi tọrọ kíkọ̀, kó fi tọrọ kólóhùn, kó fi tọrọ divorce láti èrè ọwọ́ ara rẹ̀ tí ò ní jẹ́ pé yóò wá lọ lásán ní gbọ́wọ́ mi padà, má gba sàdáàkì mi padà lọ́wọ́ ẹ̀. Ìgbà bá pọn lójúdé ibi tá a pọn lójúdé yóò kọ ẹrù ẹ̀ yóò lọ àbí tó bá sì fẹ́ kọ ẹrù ẹ̀ kó lọ ó di pé kó ṣe kólóhùn kó ní ọkọ mi ò fẹ́ mọ́. Ẹ wá ti bẹ̀ wá kọjá àlà lérí ẹ̀ pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ ti ṣe, ẹ tún wá gbọ́wọ́ sàdáàkì yín padà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá ní wa man yaf'al dhalika faqad zalama nafsah. Èyí tá a wí lẹ́ni tí yóò gbàyàwó padà láti lè kó ìpọ́njú láti kó ìdẹ̀ra báyàwó nì. Ọlọ́run bá ní ẹ bá ń sọ fún kó má rò pé ìyàwó lòun ṣèkà fún o tó ń kó dààmú bá. Má sọ pé ìyàwó lòun kó dààmú bá o, ìra rẹ̀ lòun kó dààmú bá wọn jọ lọ́hùn. Gbogbo èyí tó ń ṣe fún un ni ó ń bára rẹ̀ ló kọjẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn, ó ń bára rẹ̀ ló kọjọ́ níwájú nínú Islam, ó ń bára rẹ̀ ló kọjẹ́ níwájú ẹbí obìnrin, ó ń bára rẹ̀ ló kọjẹ́ láwùjọ tó gbogbo ohun tó ń ṣe làkọ́lẹ̀ ń lórí ẹ̀ láwọn èyí sì fi ń mọ̀ iná fi ń dọ́ ọmọ láwùjọ wípé bó o ṣe rí nù. Ẹni bá ṣeré eré apàdà sọ́dọ̀ ẹ̀, ẹni bá sì ṣèkà náà kò ìka olóbì kan ọ̀dọ̀ ẹni tó ṣe náà ní padà sí. Àbí ò tí ì yé yín báyìí lọ́wọ́ bá fi ní wa man yaf'al dhalika. Ẹni bá ṣe yìí tá a wí kí la wí òun ni wípé ó dáyàwó padà láti lè fìyà fi jẹ, láti lè kó nira bá, láti lè kó dààmú bá. Kó mọ̀ wípé gbogbo èyí tó ń ṣe fún ìyàwó ni ìyàwó kọ́ lòun ń ṣe fún ìra ara tòun lòun ń gbẹ̀jẹ̀ rẹ̀, òun kọ́ lòun ba ara tòun ló kọjẹ́, òun náà lòun sì wá kẹsàn-án wàhálà ní tóun ń ṣe o.
ọlọ́wọ́n bá tó wá ń tẹ̀síwájú ó ní gbogbo ìtàwé kalẹ̀ fún yín òfin ohun tó ń gbé kalẹ̀ yìí wala tattakhidhu ayatillahi huzwa wala tattakhidhu ayatillahi huzwa èyí tá a kà fún yín àwọn ayọ̀ ọlọ́wọ́n bá ní o àwọn àmì ọlọ́wọ́n bá ní o àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ọmọ fi ṣe yẹ̀yẹ́ o ọ̀rọ̀ dé fẹ́yìn tẹ́ ń sọ wípé òfin àwọn òyìnbó làwọn ó tẹ̀lé níbi ọ̀rọ̀ kákọ́ra ẹni gbogbo ìrẹ́ tó o bá ti fi òfin ọlọ́wọ́n ọba nípa kákọ́ra ẹni lẹ̀ o ti ń fọ̀rọ̀ ọlọ́wọ́n ọba fi ṣe ẹ̀yẹ́ nù. Ibn Abbas arákùnrin kan bá Ibn Abbas lọ́jọ́ ọjọ́ kan ní Ibn Abbas ìyàwó mi mo kọ́ ní sanfua ọgọ́rùn-ún gbà ni mo fi kọ́ Ibn Abbas ní kíkọ́ tàkọ́kọ́ tó kọ́ ni àtẹ̀kejì àtẹ̀kẹta òun ni sunna sórí 97 mẹ́tàdínlọ́gọ́rùn tó kù ni faqad takhasa ayatillahi huzwa ó ti mú ayọ̀ ọlọ́wọ́n ọba ní yẹ̀yẹ́ ìmọ̀ ọlọ́wọ́n ọba ní yẹ̀yẹ́ bó ṣe wá ṣe rẹ̀ gbà níwájú ọlọ́wọ́n ọba nídìí ẹ̀. kọ́dà lọ́dọ̀ àwọn àfáà wọn ní talaqul bid'i ìkọyàwó ẹni nínú èèlà tí ń ṣe èèlà lọ́wọ́ àbí ó ṣe èèlà tán ó ti bá a sùn lọ́wọ́ akọ ó ti mọ́ ayọ̀ ọlọ́wọ́n ọba ní yẹ̀yẹ́ nù. àwọn mìíràn tí ń ṣe tọ́láàkù mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ léra wọn níjọ́ kan náà níjọ́ kan náà àwọn àfáà sọ pé ìmú ayọ̀ ọlọ́wọ́n ọba ní yẹ̀yẹ́ ni. àwa náà ìwọ náà tó ń ṣọ̀mọ̀wé tó ń ṣọ̀gbọ́n tó ń ṣọ ọ̀jọ̀gbọ́n tó ń ṣọ ńlákàyè tó ń sọ wípé àwọn òfin ni àwọn òfin láíláí lè yẹn kò bá gbà mu ọ̀rọ̀ ta ni èbágbà mu ọ̀rọ̀ ọlọ́run tiẹ̀ ti bá ọ ó ti ṣí iná ó lè fakọ́ tó mọ́ ọlọ́run sọ̀rọ̀ wẹ́n ní kò bá mu yẹn ta ni bó ti kó tá ń dá ọ tọ́nà wá sọ̀rọ̀ tó nófin ni òfin ni a lè lò nílùú wa ń bì torí pé àṣì nílùú Islam tá ń sọ bẹ́ẹ̀ fún ọ adájọ́ Islam tí ó lò fún ọ ní òsì àmọ́ ẹ̀sìn rẹ ó lò torí pé kọ́dà lútà ń bẹ gan constitution bẹ gbà ọ láyé ẹ̀ òfin ẹ̀sìn rẹ ni nínú ìjọsìn ló wà fún ọ bó o ṣe ń kírun bó o ṣe ń gbàwẹ̀ wọ́n gbà ọ láyè kó gbàwẹ̀ kó kírun wá ní wọ́n gbà ọ láyè wípé kó wọn ó lò òfin kákọ ìyàwó yẹn ṣe rí abẹ́ ẹ̀gbọ́n mi bí àlè lò yẹn lù yìí tá ń sọ bẹ́ẹ̀ fún ọ lọ́fòfin ọlọ́run bá fi ṣe yẹ̀yẹ́ kó o máa wá retí ọlọ́run retí ẹ níbodè wàá regret gbólóhùn tó wí yẹn wàá mọ̀ wípé nǹkan tó bá jẹ́ ti tọ́lọ́run àìfọwọ́ra da ọlọ́run ọba lójú àfẹni tó bá fẹ́ báyé tiẹ̀ ó fẹ́ báyé rẹ̀ jẹ́ ó sì fẹ́ bọ̀ òun rẹ̀ jẹ́ tí ó wà láyé tí ò ní wúlò fún nǹkan kan mọ́ òun láwa ka òfin ọlọ́run ọba fún níwà ní ìyẹn ti wà dépassé kí ni ń jẹ́ dépassé Kùránì ǹjẹ́ ọlọ́run ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ kí ọmọ òfin rẹ̀ sì ń bẹ́ ń do ni àwọn dùwà civil eléyìí kó wá ní ó ṣe ìjọba ò lè wá fọ́ọ̀sì rẹ kó ní dandan o divorce ọ̀dọ̀ tòun ni kó máa bọ̀ wá dùwà civil ni ẹni bá gbé tiẹ̀ lọ ọ̀dọ̀ ìjọba ò dá sí lẹ́yìn pé ìjọba náà mọ̀ wípé òfin ìlú gba kó wá láyè kó ṣe tiẹ̀ bó bá ṣe mọ̀ ọ́n sí òun náà ní ogún pínpín ìjọba ò lè wá bá yín pé ẹ máa gbé wá bọ̀ sílé ẹjọ́ rárá o ẹni bá gbé lọ ọ̀hún ni torí pé droit civil ni kì í ṣe droit pénal tí iyọ̀ di wípé ìjọba lè sọ sí o gbé wá o wọn á wá mú ẹ fún ẹnìkan ò lè wá kanlẹ̀ ẹ̀kún rẹ wípé wọ́n lè kọ ìyàwó kan bí lánàá báwo ló ṣe jẹ́ tẹ́ ẹ bá gbé lọ ọ̀hún ni wọ́n tó bá yín dá sí wọ́n wá ṣe báwọn ṣe ń ṣe tiwọn ìwọ náà ló wà ìwọ náà ló pẹ̀sìn ẹ̀ tì ló fi wá bẹ́ẹ̀ náà lógún bó bá pa ẹ̀sìn ẹ̀ tì tó lọ ọ̀hún wọ́n bá ṣe ẹ́ báṣubàṣu kan ó rọjú ẹ̀ wájú ọlọ́run. ǹjẹ́ la tattakhidhu ayatillahi huzwa la tattakhidhu ayatillahi huzwa ẹ má fi àwọn àmì ọlọ́wọ́n ọba ẹ má fi ṣe yẹ̀yẹ́ o ẹ mú lò bọ́lọ́wọ́n bá ṣe ní ẹ mú lò ní o
ìkan mímú òfin nì nípa òun lọ́lọ́wọ́n bá gbé àkàsí rẹ̀ kalẹ̀. Ọlọ́wọ́n bá gbé wá lódì fún ọ wípé kó má fi ṣe yẹ̀yẹ́ lérí pé kí ni túmọ̀ rẹ̀, mú òfin Ọlọ́wọ́n ọba yìí ní pàtàkì kó o sì tẹ̀lé ẹ̀ bọ́lọ́hun ṣe ní oṣù ewu nítorí wọn bá fẹ́ sọ fún ọ ni o lérí pé kí ni wàfikúrú ní matallahi alaykum kí á ti á ní òmù yín tẹ́ fi ní ẹ̀ nílò òfin Ọlọ́run ẹ̀ wá fòfin Ọlọ́run bá ṣe yẹ ẹ̀ rántí oore tọ́lọ́run bá ṣe fún yín ni ẹ̀ rántí àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run tọ́lọ́run bá kó tì yín ni ẹ̀ ń bẹ lẹ́yìn àánú Ọlọ́run tí wọ́n ń dẹni tó mọ̀nà ẹ̀ ní nǹkan kan Ọlọ́run tí kẹ́ ẹni tó ní Ọlọ́run bá wá sọ yín déèyàn ìsìn lẹ́wà rọrọ̀ Ọlọ́run lẹ́wà lẹ́ẹ̀ ní tẹ̀lé lẹ́wà ń sọ wípé ṣé ìsì wà compatible nísìn ṣé ìsì wà applicable nísìn ti bolo ti kó tí ó wà applicable Ọlọ́run sọ̀rọ̀ ó ní kò ṣe execute kò ṣe ìlú tá ń sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ rántí ìkẹ́ Ọlọ́run bá fún yín nínú ìrántí tá a sì wá ń fẹ́ kẹ́ ẹ máa rántí ẹ̀ ní gbogbo ìgbà ẹ rántí alukurani wa ma anzala alaykum minal kitab gbogbo ohun tí Ọlọ́run bá sọ kalẹ̀ fún yín ní alukurani ẹ máa ṣe rántí ẹ̀. wal hikmati àti àwọn àṣírí àlàyé kọ̀ọ̀kan tí ń bẹ ní alukurani ní hikma láwọn ọgbọ́n òye tí alukurani mú wá ó jẹ́ hikma náà sì tún ní sunnah nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí Ọlọ́run bá fi ṣàlàyé alukur'ani fún yín ẹ máa rántí ẹ máa mọ̀ pé oríire ńláńlá Ọlọ́run bá kó síbẹ̀ fún yín torí pé gbogbo ohun tí ń bẹ ńbẹ̀ ya'idhukum bihi Ọlọ́run bá fi ń ṣe wáàsí fún yín ni ìfi ń tọ́ yín sọ́nà ni ìfi ń ṣe ìkìlọ̀ fún yín ni ìfi ń fi yín sérí ìmọ̀nà tí ó mú yín ṣoríire lẹ́yìn ayé àti lọ́la alkiyama ni àmọ́ gbogbo ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá ní pàtàkì tí ìbẹ̀rù Ọlọ́run bá wà mo rò pé ẹnìkan ò ní lòdì sí eléyìí ìbẹ̀rù Ọlọ́run bá ní ó mú ọ̀rán tí Al-Qur'ani ìbẹ̀rù Ọlọ́run bá ní ó mú ọ̀rán tí oríire Ọlọ́run bá ìbẹ̀rù Ọlọ́run bá ní ò ní jẹ́ òfin àwọn àyà Ọlọ́run bá fi ṣe yẹ̀yẹ́ ìbẹ̀rù Ọlọ́run bá ní ó jẹ́ kó o lè kọ ìyàwó rẹ bó ti ṣe fẹ́ kó o sì gba ìyàwó rẹ padà bó ti ṣe fẹ́ ní ó sì lè mú ọ tẹ̀lé òfin Ọlọ́run bá o kẹ́ wá mọ̀ dájú wípé wa'lamu anna Allaha bi kulli shay'in alim èyí tá a wá ń fẹ́ fún yín ní kíkẹ́ bó bá wù kó wá kó ṣe nǹkan tó bá wù Ọlọ́run bá ní kí ni bó wù ẹnìkan kó ṣe nǹkan tó bá wù àmọ́ èyí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé gbogbo tẹ́ ẹ bá ń ṣe lèmi Ọlọ́run bá mọ̀ èmi Ọlọ́run tí mo gbófin kalẹ̀ tí mo sì ń fọwọ́ yín pé ká tẹ̀lé òfin náà kẹ́ ẹ mọ̀ dájú pé kò sí ìtẹ̀ṣe tí mọ̀ ọ́n ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi léyìí tó pé tí ò sí nǹkan kan tó lè kọ́ díẹ̀ lọ́dọ̀ mi o ǹjẹ́ àyà kejì 221 àyà wa kẹ́yìn tòní òní 222 Ọlọ́run bá sọ wípé wa idha tallaqtumun nisaa fabalaghna ajalahun fala ta'duluhun an yankihna azwajahunna idha taradaw baynahum bil ma'ruf ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون Ọlọ́run bá tún tó àlàyé míì ṣe fún wa láwọn àlàyé tá àti mẹ́nubà tó tún kù nínú ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ ìkọ̀yàwó ìtúnyàwó gbà Ọlọ́run ní sáìdì kan tó ń bẹ ńbẹ̀ tí mo gbọ́dọ̀ ṣe lálàyé fún yín dáadáa tó wípé ẹ̀yin èèyàn ẹ yàtọ̀ síra yín ipò yín yàtọ̀ síra yín ìṣesí yín yàtọ̀ síra yín mi ò sì fẹ́ kí akọni kó dariwo sáwùjọ kó wá dàròyé kó wá di wàhálà kó máa di wípé à ń lura ní ara Ọlọ́run bá ní mi ò fẹ́ kó wáyé nínú ìjọsìn bó o lẹ ṣe fẹ́ wá ṣe Ọlọ́run bá ní wa idha tallaqtumun nisaa tó bá wáyé wípé ẹ kọ àwọn ìyàwó kan ẹ kọ àwọn ìyàwó yín ẹ kọ àwọn ìyàwó kí lẹ wà fabalagna ajalahunna ó wá dìbí wípé ọjọ́ ìdúró wọn tí wọ́n fi ṣe sùúrù tí wọ́n fi farabalẹ̀ tí wọ́n á fi wá ṣe ìmọ́tótó kẹta lẹ́yìn hélà wọn kẹta ni tí wọ́n fi ṣe ìmọ́tótó lẹ́yìn hélà kẹta ó pé tọ́jọ́ náà bá wá pé ibi nìsí kìí ṣe pé wọ́n súnmọ́ ọjọ́
àyà tá a sọ tẹ́lẹ̀ 121 la sọ wípé wọ́n súnmọ́jọ́ ń bẹ̀ ibi ọjọ́ pé pátápátá tó a sì ti mọ̀ wípé gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe tọ́jọ́ bá ti pé pátápátá fún ẹni tó kọ́kọ́ ìyàwó lákọ́kọ́ tó lẹ́tọ̀ọ́ àti gbà padà àmọ́ tọ́jọ́ bá pé kó má pẹ́ o kó tètè lọ tún ìyàwó rẹ̀ fẹ́ léyìí tó tún igi so tó bá lọ pẹ́ tẹ́lẹ̀ mi bá gbé ẹ̀tọ́ ẹni tòun ló fi gbé o kò síjà mẹ́ o àmọ́ òun ló lẹ́tọ̀ọ́ sí ṣáájú anybody tó tọ́jọ́ náà bá ti wá pé bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba olóró wa ńlẹ̀ tá a ṣàlàyé fún yín fẹ́yìn ọkọ àti fẹ́yìn òbí ìyàwó ẹ̀mí èyí lọ́rọ̀ kan ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó kan ọkọ ó sì kan ẹbí ìyàwó kẹ́mọ̀ gbọ́ dáadáa ta ọ̀nà olóògbà kan ẹbí ìyàwó kákọ́ ṣàlàyé tiwọn fún wọn náà ká tó mọ wá bọ́ sírí tọkọ èyí wáyé lóògbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní èyí wọn náà ló ṣe sábàbí táyà yìí fi sọ̀kalẹ̀ ó ní wípé nígbà tẹ́bí tí wọ́n jókòó tẹ́bí tara wọ́n ṣènáwó wọ́n ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe wọ́n fún ni lọ́mọ táwọn sì ti rí pé ọmọ gidi ni fáwọn ọmọ tó lókìkí ni tó lóko tó sì jọmọ pàtàkì ó wá dọ́dọ̀ ọkọ ó ṣe kò ṣe díẹ̀ ọkọ ni mo kọ́ ó wá lọ ṣe àsìkò ìgbéró tiẹ̀ ìdúró tiẹ̀ tó fi sinmi fún ìṣèmọ́tótó lérí hélà kẹta ọlọ́wọ́n bá ní ẹ̀yin ẹbí ẹ̀ṣọ́ra yín kẹ́bí má pariwo wípé ìrẹ́ arákùnrin yìí àmọ́ kálábùkù ni ọ́ àmọ́ pé èèyàn kẹ́yìn ni ọ́ sọmọ tiwa ni wọ́n wá ń yẹ̀yẹ́ ló wá ń dà sí ló wá ní mo fẹ́ ọmọ tí ibà ṣe pé kankan láwo tẹ́lẹ̀ la fi fẹ́ ọ ṣé ìrẹ́ lè súnmọ́ ọmọ tiwa ni nípa báyìí ṣé bó o ti kọ́ ọjọ́ sì ti pé ó fẹ́ wá lóun fẹ́ wá tọrọ lọ́dọ̀ wa nítorí pé kí ni ó wà tọrọ lọ́dọ̀ ta ni kò sọ́gbọ́n mọ́ mi ẹ máa lọ́n tí àlọ́wọ́n bá ní tó bẹ́ẹ̀. fala ta'duluhunna an yankihna azwajahun ẹ gbọ́dọ̀ dè wọ́n mọ́lẹ̀ kẹ́ ẹ wá sọ wípé ọkọ wọn lè fẹ́ wọn mọ́ rárá o ọkọ ẹ̀ ọlọ́run ti parí ọ̀rọ̀ lérí ẹ̀ wa bu'ulatuhunna ahaqqu biraddihinna fi dhalika in arada islaha ọkọ ẹ̀ nìkan lálákọ̀ọ́kọ́ ẹni tó kọ́ lẹ́tọ̀ọ́ láti fẹ́ padà lílé lẹ́vùlù yẹn. ǹjẹ́ ẹ̀yin abí ẹ lọ sí mi sára àṣẹ yín lérí ìyàwó yín ò tí ì sí ẹ̀ tí ì lọ́gbọ́n ẹ̀ ní lásìkò yìí tó bá dé tó bá ní òun tún ìyàwó tòun tọrọ pẹ̀lú òfin ni pẹ̀lú rọrùn pẹ̀lú ìyọnú lẹ́fì tún ìyàwó rẹ̀ gbélé lọ́wọ́ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ wá sọ wípé rárá o ẹ wà máa bẹ̀rẹ̀ sí ní kó ìnira báyàwó tíyàwó sì ní òun padà sọ́dọ̀ ọkọ tóun tọ́lọ́hun náà sì níyàwó gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọkọ rẹ̀ kẹwàálẹ̀ ẹ̀yìn kọ́ bẹ́ẹ̀ bá dán wò tẹ́ ẹ bá fi kọ́ ẹ jí àwọn àjọ ọlọ́wọ́n bá ní. ìdá tàrà tó bẹ̀rẹ̀ náà bil ma'ruf tọkọ àtàyà tá bá ti ní àgbọ́yé ti dé àwọn sì ti gbọ́ra àtàwọn yé àwọn ó jọ gbé papọ̀ gbogbo ohun tó ti wá lọ ìfẹ́ ti padà kò sí ní tó kàn yín o ẹ gbọ́dọ̀ sọ sí o abẹ́gbọ́n ẹ gbọ́dọ̀ sọ sí o tọ́ èyí ni fáwọn ẹbí tọkọ wa ń kọ́ èyí ti rí kí ọlọ́run bá fẹ́ tó dojú ọ̀rọ̀ kọ́kọ́ nígbà tọ́jọ́ pé tí ọkọ kò wú kó fẹ́yàwó nì mọ́ àwọn ọkọ kan ń bẹ yóò lọ balẹ̀ mi ẹnìkan wà wá yóò wá fẹ́yàwó ọba wọ́n bá bí ẹnìkan rẹ̀ kó súnmọ́ bẹ̀ kó lóun fẹ́ fẹ́ aláwọ̀ bá ní o fẹ́ fèsì ohun gangan báyìí òun pàṣẹ ìwọ wá fẹ́ ní ẹnìkan yìí fẹ́yàwó kò lè fẹ́yàwó tòun
nítorí wípé òun lọ́ba àbóhun ní aláṣẹ àbóhun ní pírẹsidẹ́ǹtì kan àbóhun ní aṣáájú ìlú kan àbóhun ní nǹkan kan tẹ́nìkan wá dé kó wá nóun fẹ́ fẹ́yàwó tóun ti fẹ́ òun kọ́ ni ẹnìkan ò sì lè súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ní wàá gbọ́ fàlà ta'dulu hunna má dán wò kó wá nóun dè é mọ́lẹ̀ ayyankihna azwajahunna kí ọkọ tuntun ẹni tó rí tuntun tó lóun fẹ́ fẹ́ kó wá ní òun fẹ́ fẹ́ kó wá lóun kọ̀ pé kò lè fẹ́ ẹ wá wo jamal ọ̀rọ̀ al-Qur'an níbí ẹni tí ò tí ì fẹ́ ọlọ́wọ́ ọba pè ní záójú rẹ̀ lérí wípé ó lẹ́tọ̀ọ́ sí láti fẹ́ ìgbà tó ti já sí wípé gẹ́gẹ́ bá ṣe ń pè lọ́dọ̀ tiwa pretendant ni ó ti lẹ́tọ̀ọ́ láti lè fi ṣáya ó ti dọkọ ó lè jọkọ rẹ̀ nù já sí gbogbo ẹni bá ti lè jọkọ fún tó dé tó sì ní òun fẹ́ fẹ́ ó fẹ́ fẹ́ ó wù ú tó sì ti ní ó wù mí. fala ta'duluhun an yankihna azwajahun ìrẹ́ ọkọ tó ń sọ pé mi lọ́ba èmi láláṣẹ èmi ní nǹkan yóò wò ó lè jẹ́ ńgbà ó ti kọ̀yàwó ó ti dẹ̀tọ́ ẹlòmínú tó sì ti lo ìdá rẹ̀ tó sì fẹ́ dá padà mọ́ agídí kan ò mú ẹ dá dúró síbẹ̀ wípé kó mọ́ á kò nira ba kó mọ́ á sọ wípé ẹnìkan ìfẹ́yàwó tó tá níwọ́ tọ́lọ́ ń pàṣẹ tí wọ́n fẹ́ wá pàṣẹ tó o bá dán wò tó bá fi ṣe máa retí ní tọ́lọ́ wọn bọ́ ọ ṣe. ìyá ìjà tọ́lọ́ wọn bẹ́ẹ̀ wọ̀ wá rìgẹ́tì ẹ̀ ò ní dán wò láyéláyé mọ́ torí wípé ìmú àmì àwọn àyà ọlọ́wọ́n bá níyẹ̀yẹ́ nù ọlọ́wọ́n bá ní èyí tá a wí yìí o dhalika yu'adhu bihi man kana minkum yu'minu billahi wal yawmil akhir. èyí tá a ṣàlàyé fún yìí òun ni wáàsí táìmọ̀ ṣe fáwọn tani àwọn tí wọ́n gbà fún ọlọ́run tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́run tí wọ́n sì nígbàgbọ́ òdodo sálì kìyàmá ẹ̀yin yòókù tẹ́ ẹ̀ bá ti nígbàgbọ́ òdodo sọ́lọ́run tẹ́ nígbàgbọ́ sálì kìyàmá ǹjẹ́ ẹ mọ̀ ṣe tó wá wù yín gbà náà ìwọ ọkọ tó lẹ́nìkan ò ní súnmọ́ yàwó rẹ tó ti kọ̀ tó lẹ́nìkan ò ní fẹ́ tó fẹ́ wá dá obìnrin olóbìnrin dúró sílẹ̀ kó mọ jìyà ń bẹ̀ kó mọ lè kẹ́nìkan mọ́ súnmọ́ tẹ́nìkan bá súnmọ́ ó fi tó jẹ́ fi hàn ọlọ́run bá ní tó o bá ti mọ̀ wípé òun ò gbà fọlọ́run tó sì gbà fálẹ̀ kìyàmá ó jẹ́ kèfèrí tó bá jẹ́ kèfèrí tó yẹ ṣe mùsùlùmí bó mọ̀ ṣe àmọ́ tó bá mọ̀ wípé mùsùlùmí ni ọ́ ntàwí ni ó tẹ̀lé dhalikum azka lakum tọ́ ẹ̀yin mùmínì ẹ̀yin mùsùlùmí là ń dojú ọ̀rọ̀ yìí kọ́ o kí gbogbo yín kẹ́ gbọ́ o èyí tàwí òun ló jẹ́ ìmọ́tótó fún yín o kẹ́ ẹ kọ ìyàwó bó ti ṣe yẹ kẹ́ ẹ sì ṣe bó ti ṣe yẹ èyí ni ó jẹ́ àgbéga fún yín o ni ó sì jọlá fún yín lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o òun ni ó sì ṣàfihàn wípé ẹgbẹ́sìn ọlọ́wọ́n ọba mú bó ti ṣe yẹ wallahu ya'lamu wa antum la ta'lamun. kí ló fà tá a fi ṣe gbogbo àlàyé yìí ọlọ́wọ́n ọba tó gbófin kalẹ̀ ó mọ àwọn ọmọ ènìyàn ó mọ bá a ti ṣe rí ó sì ti mọ ní tó lè gbé kalẹ̀ lófin tí ó fi ayé wọ́n fi rọrùn tí gbogbo ohun tá a bá ṣe yóò fi lè bá tòun ọlọ́wọ́n bá mu wa antum la ta'lamun ẹ̀yin ọmọ ènìyàn kúkú rí di ọkàn ẹ̀ mọ̀ kankan gbogbo yìí tẹ́ni kọ̀ọ̀kan sọ tẹ́ni kó tí wí tí bákan àyìnmọ́ni tí mọ̀ bá ń bẹ ni ẹ kì bá mọ̀ sọ gbogbo yìí tẹ́ ń sọ yìí o kí ọlọ́wọ́n bá kí ó ṣe èmi àti rẹ lẹ́ni tí ó mọ̀ kàrọ́ lọ́wọ́ tí ó sì mọ̀ gbàgbọ́ yé ọ̀rọ̀ lọ́wọ́ tí ó mọ̀ wá gbogbo ohun tó bá gbọ́ yé mẹ́ yóò sì mọ̀ wá mú lò alladhina yasma'una al-qawla fayattabi'una ahsana kọ́lọ̀ fi wá sáàrùn tí gbogbo bàtà bá ti gbọ́rọ̀ lọ́wọ́ wa wọ́n sì mọ̀ mú lò ọlọ́run kó bá mi ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó ṣàlékún àlùbáríkà tó rẹ tó ṣe fún gbogbo wa gbogbo àwọn tí ń ṣàbójútó iléeṣẹ́ yìí láti orí PDG wa Abdulrazak Àríkọ́ṣe ọlọ́run kó bá wa ṣàlékún arzikì rẹ kó ṣàlékún ìkẹ́ rẹ kọ́lọ̀ kó máa wà pẹ̀lú rẹ kó máa dáàbò bò rẹ lọ́sàn lóru ọlá àti tóbi ọlọ́run ọmọ ìyá rẹ Musa Àríkọ́ṣe ọlọ́run kó bá wa dóòtì òun náà òun ní ṣe gbogbo ní kún wa lọ́wọ́ la fi ń jọ ṣe gbogbo iṣẹ́ yìí ló sì dó ti wà sàn tó yẹ pé kò sí ohun tá a bá ti nídìí tá a bá ti lè pé ó jẹ́ ṣíṣe nù ọlọ́nkọ́ wa dó tí ó ọlọ́nkọ́ wa ràn lọ́wọ́ àti ọmọ ìyá wa Yakub tóun náà gbẹ̀yìn ní gbogbo iṣẹ́ tá à ń ṣe ní ọlọ́run yóò mọ̀ bẹ pẹ̀lú gbogbo àwọn yòókù náà láwọn ọmọ bàbá ọlọ́run yóò mọ̀ bẹ pẹ̀lú wa ọlọ́run yóò sì mọ̀ ṣàlékún ìkẹ́ náà àti òyèrè fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdik nashhadu la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. الله